mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún wọ̀wá ojú ọ̀run òní fọ́ etí tẹ fún gbọ́wọ́ etí náà òní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá tó mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tẹ jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ọlọ́run ò dá orílẹ̀-èdè Nàìjíríà fún ìyà rárá o ṣùgbọ́n àwọn adarí orílẹ̀-èdè yìí ni wọ́n kó wa sínú hílàhílo Ọbásanjọ́ òun ló sọ èyí di mímọ̀. A dára kí o kó ọ̀rọ̀ ìdúnkokò mọ́ ààrẹ tó ṣe òun kó jẹ padà bí bẹ́ẹ̀ kọ́ òun tàpá sófin iléeṣẹ́ ààrẹ ló nawọ́ ìkìlọ̀ fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi lórí ọ̀rọ̀ àtúnṣe owó orí tó ń lọ lóde lọ́wọ́ báyìí. Orí ti kó abilékọ kan àti àwọn ọmọ rẹ̀ yọ kúrò lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tọkọ̀ ya wọ ilé wọn tí ilé náà sì jó kanlẹ̀ ráúráú ní ìpínlẹ̀ Jigawa. Àwọn ajínigbé tún ti jí olùṣọ́ àgùntàn méjì mìíràn gbé ní ìpínlẹ̀ Adamawa. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọlọ́run ò dá orílẹ̀-èdè Nàìjíríà fún ìyà jẹ bẹ́ẹ̀ ni kì í ṣe torí ìyà ló ṣe dá wa síbi tí ń wulẹ̀ kó mọ ṣùgbọ́n àwọn adarí orílẹ̀-èdè yìí ó ní wọ́n kó wa sínú hílàhílo tá a wà yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ wọn ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà yún Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti fi ohùn léde lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí tẹlifíṣàn Arise lóòrọ̀ òní tí ń ṣe ọgbọ̀n ọjọ́ inú oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí lásìkò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ń ṣe àlàyé bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe doríkodò yìí ó sọ dímọ̀ wípé ìtì Elédùmarè dá orílẹ̀-èdè Nàìjíríà fún ó ní orílẹ̀ tí ń sàn fún oyin òun àti wàrà ó ní ṣùgbọ́n àwọn adarí wa wọn là bá bi léèrè pẹ̀lú bí nǹkan ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí wípé ṣé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ni tàbí wọn ò mọ̀ nípa ohun tí wọ́n ń ṣe yìí tán fi sún wa dé ibi tá a dé yìí nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó tún máa sọ̀rọ̀ lọ ó ní gbogbo tó lè mú orílẹ̀-èdè Nàìjíríà rọrùn tí ó sì fi dùn gbé wẹ́kúwẹ́kú fún gbogbo àwọn orílẹ̀-èdè yìí ó ní Elédùmarè ṣe fún wa ó ní ṣùgbọ́n ó kù àti ìlò rẹ̀ lọ́wọ́ àwọn tán jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà ó ní bí àwọn adarí ò bá ṣe àmúlò àwọn nǹkan yìí dáadáa ó ní a lè parọ́ tanra wa inú ìṣẹ́ àtìyà náà ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn yóò wà nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ìtún wa máa fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ó ní ṣùgbọ́n o bó tilẹ̀ wù kó rí Elédùmarè sì ń bẹ pẹ̀lú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí torí wípé ọjọ́ ọ̀la gidi ń bẹ fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó wá rọ gbọ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má give up ẹ má sọ̀rọ̀ ìtinú ẹ má sọ pé ó ti sùn yín láì ní tẹ̀síwájú nínú ìgbàgbọ́ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè jẹ́ kí orílẹ̀‐èdè yìí kó tún dé èbúté ògo tẹ́ ẹ bá sì gbàgbé Olúṣẹ́gun Ọbásanjọ́ kò ṣẹ̀ṣẹ̀ máa sọ irú àwọn ọ̀rọ̀ yìí nínú ètò ti sọ àwọn kan sẹ́yìn nínú oṣù tá a lò sẹ́yìn yìí níbi tó ti sọ dímọ̀ wípé gbogbo tó lè mú orílẹ̀-èdè Nàìjíríà ní ìtẹ̀síwájú òun lọ́lọ́run ọba ṣe fún wa ṣùgbọ́n àwọn adarí náà ni wàhálà tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń kojú. A dára kí o kó ọ̀rọ̀ ìdúnkokò mọ́ ààrẹ tó ṣeun kó jẹ padà ní kíákíá báyìí bí bẹ́ẹ̀ kọ́ ó ti ń tàpá sófin orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ààrẹ ló nawọ́ ìkìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Bauchi láti iléeṣẹ́ ààrẹ látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn èèyàn Sunday Dare tó fi ìròyìn náà léde láti fèsì padà sí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Bauchi èèyàn Bala Mohammed èyí tó sọ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn lórí ọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti mú ìpinnu rẹ̀ ó sì ti dúró lórí ìpinnu rẹ̀ pé òun kò lè ṣe àtúnṣe àbí àtúntò lórí ọ̀rọ̀ owó orí tuntun èyí tó fẹ́ gbé wá ó nítorí pààrẹ ń sọ nísọ pé ó ti wá sí ìmúṣẹ náà ni tí kò sì sí ẹni tó lè yẹ òun lọ́wọ́ rẹ̀ wò èyí tó mú kí Bala Mohammed gómìnà ìpínlẹ̀ Bauchi tó ti wá fi ohùn léde wípé awù ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ yìí ó ní kò bójúmu torí pé kì í ṣe ìjọba
ológun là ń lò ní orílẹ̀-èdè nàìjíríà bí kì í ṣe ìjọba àwarawa. Ó ní bí ààrẹ bá wá dúró lórí ọ̀rọ̀ yìí á jẹ́ wípé láìpẹ́ yóò mọ̀rú èèyàn táwa náà jẹ́ ní gbogbo ilẹ̀ àrẹwà yìí tí ń ṣe ilẹ̀ haúsá. Èyí ló wá mú Sunday Dare kó wá fèsì padà fún Bala Muhammed lórí ọ̀rọ̀ ọ̀hún wípé Awu ò kí ń ṣe aṣojú rere fún ìpínlẹ̀ Bauchi o, pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹ̀yin gan ni gómìnà tó jẹ́ aṣáájú ìpínlẹ̀ Bauchi tẹ̀ tí wọ́n ń sọ irú ọ̀rọ̀ ìdúnkokò máwọn ìjọba àpapọ̀ yìí. Ó ní bí irú ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá gbé bí ò bá tẹ́ ń lọ́rùn, àwa sì bóyá kẹjọ jókòó kẹjọ fi eégún òtòlò kẹ fi tó ọ̀rọ̀ náà kẹsìjọ sọ ní tùbínùbí, ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu yìí ló mú ìdúnkokò tó lágbára dání. Ó ní ṣe tá a bá sì fẹ́ sọ ká pabì ká yọ àbìdúnú rẹ̀ kúrò láì ní àfikún àti àyọkúrò kankan. Ó ní inú ètò ìṣèjọba tó ń lọ lóde yìí níṣe ni ẹ ti gba owó èyí tá à ń pè ní níṣe ni ẹ ti gbowó láti ọwọ́ ìjọba àpapọ̀ èyí tí owó náà ṣe dédé 144 billion fún ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ Bauchi. Ó ní nínú ètò ìṣèjọba tó ń lọ lóde yìí ó náà mọ̀lẹ́ ti gba òbítíbitì owó yìí. Ó ní kí náà fowó náà ṣe tí wọ́n fi wá ń pariwo wípé ìyànmú àti ìṣẹ́ ní ìpínlẹ̀ Bauchi. Ó ní àdáṣe ní máa hun mọ́ o, torí pé nǹkan tí Bala Muhammed ṣe yìí nǹkan àdáṣe rẹ̀ ni tí kò lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ilẹ̀ haúsá tó kù nínú. Ó ní fún ìdí èyí á dára kí Bala Muhammed kó tún èrò rẹ̀ pa kó sì tún ọ̀rọ̀ tó ti sọ yìí kó tún gbé wá padà kó tún ṣe. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ níṣe ni ó ń tàpá sí òfin orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ tó dúnkokò mọ́ Buhari mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn yóò fojú rẹ̀ dé pọ̀npọ̀n náà yan. Orí ti kó abilékọ kan àti àwọn ọmọ rẹ̀ yọ kúrò lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tọ́kọ̀ ìyàwó ilé wọn tí ilé náà tó sì jó kanlẹ̀ ráúráú ní ìpínlẹ̀ Jigawa, agbègbè tí wọ́n pè ní Elpis Mobile Quarters ní Dutse tí ń ṣe olúlu ìpínlẹ̀ Jigawa. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú àlàyé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Shizu Adamu ètò ṣe fún àwọn oníròyìn. Ó sọ di mọ̀ wípé ní tí àwọn fura mọ̀ ni pé arákùnrin méjì kan tí orúkọ wọn jẹ́ Muhammed Galadima ẹni ọdún 32 àti Abdullahi Abubakar Sodiq ẹni ọdún 39 ó ní wọ́n ti mú ọtí yó kẹ́rì tó sì jẹ́ pé lásìkò tí wọ́n wa ọkọ̀ Toyota Camry wọn ló ṣe bẹ́ẹ̀ tó jáwọ́ kúrò ní ojú ọ̀nà tó sì yí ọkọ̀ náà wọ inú ilé ibi tí àwọn ìyá àti àwọn ọmọ rẹ̀ méjì tí wọ́n ti sùn sí inú ìyẹ̀wù wọn, ṣùgbọ́n tó rí ṣe bẹ́ẹ̀ tó kó wọn yọ. Ó ní kété tí ọkọ̀ náà tó ya wọnú ilé ọ̀hún ó sọ iná dorin tó sì ń kọ lọ. Ilé náà jó kanlẹ̀ nílé tó tún fi hàn mọ́ ilé 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní agbègbè ilé ọ̀hún. Alukoro ni tó jẹ́ ìyàlẹ́nu tá a sì dúpẹ́ fún. Ó ní pé kò sí ẹ̀mí ẹnikẹ́ni èyí tó bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ lásìkò tí ìjàmbá ọkọ̀ náà tó wáyé. Ó ní báyìí o ọwọ́ ti bá Muhammed Galadima àti Abdullahi Abubakar táwọn méjì ti wà ní akóló wọn báyìí nínú ètí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ gan. Ó tún tẹ̀síwájú wípé Muhammed Galadima òun ló ní ọkọ̀ tó sì fi kọ́kọ́rọ́ rẹ̀ lé Abdullahi Abubakar ẹni tí kò mọ ọkọ̀ náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó fi lé lọ́wọ́ nínú ètò mú kí ó wa ọkọ̀ náà wọnú ilé àwọn ènìyàn lọ tílé náà sì sọ iná dorin tó jó kanlẹ̀ ráúráú. Ó kí gbogbo àwọn òṣìṣẹ́ panápaná pé lọ́pẹ́lọpẹ́ wọn àti ìgbọ́ ìtagìrì tí wọ́n fi tètè wá síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ èyí tó mú kí ẹ̀mí àwọn ènìyàn tó wà lágbègbè náà tó dé tí kò sì sẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó ní táwọn bá ti yanjú ìwádìí ohun gbogbo tán àwọn yóò kọjú àwọn tọ́rọ̀ náà kàn sí ilé òfin. Àwọn ajínigbé tún ti jí olùṣọ́ àgùntàn méjì mìíràn gbé ní ìpínlẹ̀ Adamawa báyìí. Olùṣọ́ àgùntàn ìjọ tí wọ́n pè ní Church of Brethren in Nigeria Reverend James Wang ẹ̀ka ti ilé ìjọsìn Mbila Malibu ìjọba ìbílẹ̀ Songi ní ìpínlẹ̀ ọ̀hún àti ẹni tó jẹ́ akọ̀wé ìjọ náà Rev Ishaku Chiwod ó ní wọ́n ti jí àwọn méjèèjì gbé lọ báyìí gẹ́gẹ́ bí àlàyé Suleiman Nguroje ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà.
ó sọ bí mọ̀ pé lálẹ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ 29 nínú oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ajínigbé mọ̀ṣẹ́ jẹ́ àwọn olùṣọ́ àgùntàn méjèèjì gbé wọnú igbó lọ nígbà tẹ́ tó jẹ́ ààrẹ fún ilé ìjọsìn náà tó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ wọn ti já àwọn ènìyàn náà gbé o àwọn sì ti ké sí gbogbo ìjọ kí wọ́n máa fi àdúrà jagun fún àwọn ènìyàn náà kí ìtúsílẹ̀ wọn kó lè wá ní kíákíá ní gbogbo àsìkò tá a fi ń kó ìròyìn jọ. Wọn kò fi ìdí rẹ̀ múlẹ̀ pé bóyá àwọn ajínigbé náà wọ́n ti kàn sí àwọn láti bá wọn ní gbólóhùn bóyá wọ́n fẹ́ gba ohunkóhun títí di àkókò yìí, ṣùgbọ́n wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn yún iléeṣẹ́ ọlọ́pàá nígbà táwọn ìjọ náà ní àwọn ti kìrì má àdúrà o táwọn ń ṣe kí wọ́n lè tètè gba ìtúsílẹ̀ kúrò ní àhámọ́ àwọn ajínigbé ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí, àníkàṣe ní ṣókí lọ́bẹ̀ oge báyìí ni títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tẹ́ wà yìí. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni mo kí n pé a kú àtàárọ̀ a kú iṣẹ́ látàárọ̀ lẹ́ẹ̀kan sí i.